fẹ́ ṣe ọkùnrin lóore, ìwọ tó fẹ́ sáré tẹ̀lé ọkọ ẹ lẹ́yìn, yálà ọkọ ilé rẹ tàbí ọkọ ọ̀tá, yálà àlè rẹ ni tàbí bàbá àwọn ọmọ rẹ. Ṣó o ti béèrè pé ṣó jèrè rẹ̀ kó o tó ṣe? Mo fẹ́ kó rántí pé kì í ṣe gbogbo ẹni tá a ṣe lóore lèèyàn ń jèrè rẹ̀. Wàá sáré títí tọ ọkùnrin míì lẹ́yìn nígbà tó bá dé èèyàn tán, nígbà tó bá débi tó fẹ́ tán, nígbà náà ni yóò wá rántí pé ìwọ tó ń sáré tẹ̀lé òun lẹ́yìn yóò lò lóògùn ní ọ́. Ìgbà yẹn ló máa rántí pé tojú bọlé ni ẹ́ o, bẹ́ẹ̀ òun ló sì ń kojú bọlé fún. Bẹ́ẹ̀ nítorí tiẹ̀ ló ṣe ń sáré kiri, ṣùgbọ́n nígbà tó dáa fún tán tó débi tó lọ tán, ó wá rí ẹ lólóògùn. Ronú sí dáadáa kó tó ṣe. Èyí tó fi máa sáré tẹ̀lé ọkùnrin kiri, tí wàá fi torí ọkọ tàbí àlè tàbí ẹnikẹ́ni tàbí bàbá àwọn ọmọ ẹ máa sáré kiri bí olóògùn. Ó ṣe sáré nítorí àwọn ọmọ rẹ, sáré nítorí ara rẹ àti nítorí àwọn ọmọ rẹ. Ṣé wọ́n sọ fún ọ kóbìnrin ò gbọ́dọ̀ lówó ni? Wàá wá máa sọ pé bàbá ọmọ mi gbọ́dọ̀ lówó, máa friend mi yẹn gbọ́dọ̀ lówó. Ṣé wọ́n lóbìnrin náà ò kì í lówó? Ẹ̀yin obìnrin, ẹ ronú dáadáa kẹ́ ẹ tó sáré tẹ̀lé